Aró-òrókùn aró-ìrẹ́dìẹ láàrin àwọn ọmọlẹ́yìn gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Kánò ni tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò, Sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso, nítorí pé ìjà ó ti fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn olórí ẹni tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC), Kwankwaso tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó fẹ́ ṣí mọ́ àwọn méjì kan tí wọ́n ń jà sí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú NDC, ìyẹn Aminu Abdulsalam àti Nasir Gawuna. Ó fẹ́ ṣí mọ́ àwọn méjèèjì lórí. Ẹ rántí pé nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) ní Sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ibẹ̀ ló ti díje fún ipò ààrẹ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023. Ṣùgbọ́n ní oṣù díẹ̀ sẹ́yìn ni bàbá náà ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Èyí tó wá jẹ́ kàyéfì ni pé ẹni tó jẹ́ olùdíje fún ipò gómìnà ti ìpínlẹ̀ Kánò lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), ìyẹn Nasir Gawuna, tó tako olùdíje tí Kwankwaso gbé sílẹ̀ lọ́dún 2023 tó ti di gómìnà ìpínlẹ̀ Kánò báyìí, ìyẹn Abba Yusuf. Níṣẹ́ lòun náà máa kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì tẹ̀lé Kwankwaso lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Eléyìí la gbọ́ pé wọ́n ní ó ti ṣèlérí, Kwankwaso ti ṣèlérí fún Gawuna òun lòun yóò lò fún tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ADC. Ṣùgbọ́n níṣẹ́ lọ̀rọ̀ mà tún yìí tí Kwankwaso àti àwọn èèyàn ẹ̀tọ́ tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Ṣùgbọ́n níṣẹ́ ni Nasir Gawuna ni ló tún tẹ̀lé Kwankwaso kúrò níbẹ̀ o, òun náà tún tẹ̀lé lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC láti jọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Níṣẹ́ wá ní ọ̀pọ̀ ìyá ti gbà pé Nasir Gawuna ni yóò gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú NDC láti gbéná wojú gómìnà Abba Yusuf lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Kánò lóṣù kejì ọdún tó ń bọ̀. Ṣùgbọ́n ṣá o, níṣẹ́ ni wọ́n ní àwọn ọmọlẹ́yìn Kwankwaso wọ́n dà á láàmú wípé igbákejì gómìnà ìpínlẹ̀ Kánò tó kọ̀wé fipò sílẹ̀ lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, ìyẹn Aminu Abdulsalam, òun gan ni kó fún ní tíkẹ́ẹ̀tì gómìnà nítorí pé wọ́n ní ọkùnrin náà ó dúró tì í nígbà òjò nígbà ẹ̀rùn. Onígbà tí Kwankwaso àti ọmọ ẹ̀ndí òṣèlú gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kánò tí wọ́n jọjà, wọ́n ní níṣe ni Aminu Abdulsalam inú náà máa ń bá gómìnà ọ̀gá ẹ̀ jà nítorí Kwankwaso ló sì ṣe kọ̀wé fipò sílẹ̀ nígbà tó kọ̀ láti tẹ̀lé gómìnà lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Eléyìí la gbọ́ pé wọ́n fi ní kí wọ́n fún Aminu Abdulsalam ní tíkẹ́ẹ̀tì, ṣùgbọ́n tí wọ́n ní inú èyí kò dùn máwọn ọmọlẹ́yìn Nasir Gawuna nù. Kódà gbọ́ pé Kwankwaso ti sọ fún Gawuna pé kó wá ṣe igbákejì Aminu Abdulsalam tàbí kó gba tíkẹ́ẹ̀tì sẹ́nítọ̀ láti ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kánò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Ṣùgbọ́n tí wọ́n ní Nasir Gawuna ò fẹ́ gbà, tó sì sọ fún Kwankwaso pé bóun ò bá rí tíkẹ́ẹ̀tì gbà, òun yóò sì ṣàtìlẹ́yìn fún Aminu Abdulsalam, òun yóò dúró sínú ẹgbẹ́ òṣèlú NDC. Ṣùgbọ́n tọ́rọ̀ yìí tó ti ń ja awuyewuye ńlá sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Kwankwaso